àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o àwọn aládùn kájọ máa ṣeré o kẹ́síkẹ́síkẹ́ àwọn aládùn rẹ o òyìnbó bò. ó bọ́ mi wàhálà ẹ̀. so ó mi pé kí n fún bọ̀bọ̀ yẹn nọ́mbà mi pẹ̀lú arrogant attitude yẹn àbí. It will never be a bad idea. I mean it. Sorry. Kanipo brilliant in mini. Mama pín nọ́mbà mi kiri fáwọn ọkùnrin. Yeah, not because I'm cheap. Kí ni máa rí yàn gbé mi lẹ́nu jó. Ironically, you guys rule the world, but most of you don't know. Mo ti gbọ́ o. Hey, Minister for Women Affairs. You can say that again. Mama fún yàn nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn torí pé kí ló ṣẹlẹ̀. Mama pín nọ́mbà. Ẹ kúlé o. Oh, look who we have here. Junior tí mo ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ lélẹ̀. Junior meet Adegoke. He's also a core member. Compassion. Relax. Compassion. I'm pleased to meet you. It's a pleasure, sir. Yeah. It's a pleasure. But ilé tó ní pé òun ti sọ̀rọ̀ mi fún yín látẹ̀kan mo kàn wá interested ní ẹ jọ̀wọ́ ṣé kó ti ń cast mi níwájú yín báyìí àbí ẹ̀rọ kẹ́kọ̀ọ́ máa wí pé fine boy ni mí. Fresh now. Mi ò fresh o akọ̀wọ́ sùn náà ni ṣe get so mo mọ̀ pé kẹ́yìn tó lọ báyìí sí ẹ máa fẹ́ mi ní nǹkan kí ló dé don't you know that when you see a fine copper you salute copper then he gives you rubber. What's that for? What's that word? Ṣé o mọ̀ pé nǹkan tí mo ń ṣe yìí kì í ṣe torí òní torí ọjọ́ ọ̀la ni àmọ́ bí táwọn ọmọ wa ti máa pàdé ń sìn kí ni ẹ̀gbọ́n mo yín sọ lọ lẹ́ẹ̀kan jàre ìrísí òtí ẹ̀jọ́ ti kọ́pà èrè bá aṣọ ìwé òbí yín kàn ni. ọmọ mi ló ṣe ọmọ yín ló ṣe ọmọ yín wò I thought mo mọ̀ really mo mọ̀ bọ́ ẹ̀gbọ́n mo mọ̀ pé ẹ̀mí kan àwọn kan sọ ọ́ máa ní pé if you chop alone you die alone so ṣé irú ìwà yìí gbà yín sí mo yín wo ìmọ̀ pé aláwí tẹ̀ ń gbà yẹn ní ìdí ẹ̀ bí owó pizza bí owó ṣàwámà mo mọ̀ pé ẹ̀ ní ìdí so tẹ̀yìn wá ti ní ẹ̀kọ́ pàṣẹ sí mi ọ̀sùn làwa wà ó ọ̀sùn ni o so bẹ́ẹ̀ mi ṣe ń wọlé lọ báyìí mo máa padà wá mo máa méjì mo dẹ̀ mọ̀ pé kí n tó wọlé kí n tó jáde kẹ́ tó máa lọ ẹ̀ ti máa pè mí. No problem. I can see. Ẹ kò sí wàhálà. Thank you very much. Ẹ ṣé gan ni o. Ṣọlá Ṣọlé. Mr. J. Yes, boss. Good to see you. Ẹ̀gbọ́n ẹ jẹ́ tí kì í tó bọ́ yín lọ́wọ́ dẹ̀ sí. Fílẹ̀ fún ẹ. Ẹ má gbàgbé kíní ẹ̀ ẹ má gbàgbé. Má kàn sí wàhálà. Ẹ ṣé gan ni. Yo, ẹ̀gbọ́n, mo like ẹ bẹ́ẹ̀, mo like ẹ. Mr. J. Yes. Compassion. Junior. Ṣé kí filẹ̀? Ṣé kí filẹ̀? Relax. Ẹ filẹ̀ bẹ́ẹ̀. Such a funny guy. Jọ má tiẹ̀ bínú má dá lóhùn bó ṣe máa ń ṣe wéré-wéré ẹ̀ nìyẹn. I like him. He's cool. To me, tó bá ní kí n wò, he's gonna make a very good actor. Báwo ló ṣe mọ̀ theatre art náà ló ń study. Great. Wo ó tiẹ̀ ti wá ní ọ̀rẹ́ ẹ̀ kan tí ẹ sì sún wọn sórí ìyẹn sẹ́gbọ̀wẹ̀. Ìyẹn ò tiẹ̀ wà òkè rárá àti rárá. Tó bá yẹ kó máa pẹ́ mi by díẹ̀ sí ni wàá rí kó máa tó dé. Ṣé theatre art náà nìyẹn study? Ìyẹn kẹ̀ wọ́n fún ma ló ti ń ṣiṣẹ́ ìyẹn máa study nǹkan kan. Aláwọn pọ̀. Mo dẹ̀ pick kọ́lẹ̀ náà. Má worry jàre, moment tó ń pè. Pick it's nothing. Àwọn parents mi ni, mo dẹ̀ ti mọ nǹkan tó fẹ́ sọ. Àwọn parents ẹ̀ ń pè ó dẹ̀ fẹ́ gbé kọ́ òun. Kí ló ṣẹlẹ̀? Sí, tennis. Èmi nìkan ni ojú kan ẹ̀ pa, ojú kan ẹ̀ rí wọn. Wọ́n dẹ̀ ń pressurize mi kí n tètè marry. Bọ̀ kí ló tó wà fẹ́ dá wọn lóhùn? Marriage ò easy bẹ́ẹ̀ yẹn. And
I've not seen the special one. Well, I understand it, but what don't know ni, abi? Well, I know when I meet the special one. Yeah. Kia, madam. Yeah. Oh yeah, me. Oh, pardon me, je come along. Yeah. Sure. Shama to pe ko to wa wu mi o. Ati ma rira mi. A pàdé ní CDS now. No wahala. Oh yeah. Then say o ti e fo kan drink rárá. Má bínú. Yeah, mo dear. Thanks for coming. Yeah. Just yourself. Okay. All right then. Oh, sure. Thanks for coming. Cabo. Junior, what was all that about? Eh? Kí ni túmọ̀ gbogbo nǹkan tó ṣe yẹn? Kí ni gogo? What exactly are you talking about? Mo introduce èèyàn sí ẹ, the next thing o ti ń béèrè owó lọ́wọ́ ẹ̀. What's that? Shola, you don't know nothing. Oh, serious rárá. Shori, wa. Aloro. Kí ló ṣẹlẹ̀? Jókòó. Shola, mo fẹ́ bí a question kan lọ́wọ́ ẹ. Joe, do you have a boyfriend? Excuse you? Oh, English tí mo fi béèrè yẹn ó ti wúwo jù fún ẹ àbí? Jẹ́ kí n bi ẹ́ ní Yorùbá so àwa lè fún mi ní èsì Yorùbá. Shola, ṣé o ní boyfriend? No, but why do you ask? Okay. Question mi, ó kù ẹyọkan. Jọ Adékòkè, jọ ṣé o ní girlfriend? Rárá o, àwọn parents ẹ̀ dẹ̀ ti sọ pé. Ó ní sùúrù náà farabalẹ̀. Mo sì ń mẹ́yẹ bọ́lá pò ní náà. Now, Shola, let me ask you, what are you waiting for? Kini yẹn gogogogogo tó ń dúró dè? Me ò understand it. Oh, understand. Yeah. Shola, Shori, as your most respected and most cherished brother and cousin, Shola, I would like to advise you, when you see a gentleman who is promising and you seriously like him, my dear, grab your copy because ọkọ wọn lóde. Junior, ṣé nǹkan tó ń try láti sọ ni pé kí n ask Adégòkè out? Of course! Why not if not? Yes! The world is changing, baby. This is the 21st century. Tí obìnrin bá like ọkùnrin tó dẹ̀ love ẹ̀ gan, ó máa ask her out. Yes, what's there? Tó bá ní báwọn girls ẹ̀ bọ́ yẹn máa kó mi jẹ tí máa lọ sí school. In fact, 5 of them wọ́n mú kí ni. My dear, ọkọ wọn lóde o. Grab your copy now. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. Láti Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube, Bọ̀rọ̀kìnní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube àti àwọn ohun aládùn eré tó ní ọgbọ́n nínú pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ lẹ́kọ̀ọ́ yìí. Ọ̀rọ̀ wo nìyẹn? Ọ̀rọ̀ Adégòkè náà. Oh, Adégòkè. Kí ló ṣẹlẹ̀ sí?
nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé mo like ó dẹ̀ níjọ́ kan tí mo ti lálàá ṣórí mo ríra mi níjọ́ yẹn mo dé adé báyìí mo wá wọ ìlẹ̀kẹ̀ mo wọ̀ sọ́wọ́ mo wọ̀ sẹ́sẹ̀ náà mo wá tún ṣe irun táwọn olórí láàfin yẹn máa ń ṣe. Oh, like a queen. Ṣé dẹ̀ mọ̀ pé Adégòkè ọmọọba ni ṣá? He's a prince, yes. Wow. Yes. Mo mọ̀ pọ̀ kan mi ò kí n tàn mí jẹ. And look at the name, Adegoke. Yes. I knew that guy just came from a bloodline of chieftains, a bloodline of kings. Exactly. Yes, yes, yes. Junior. Yes. Segbo emo ayara wọlé now. Oh, like Junior. Hey. Junior baba. Alpha. Muwa. Sola. Alpha. Kí ló ṣe? Kí ló ṣe? Tí mo sọ fẹ́ pò ṣe. Tó mo bá ti yọ báyìí ṣe ni eléyìí máa bínú. Segbo. Sorry ni ẹni. Segbo ẹ. Surely actually I'm discussing nǹkan tó wà very very important. Exactly, à ń sọ̀rọ̀ tó wà important. Máa pàkúta sọ̀rọ̀ wa. Ló bọ́ta náà. O like. Kí ni ṣé kí n máa lọ ni? Jẹ́ ká ẹ sọ fún un náà lọ́pọ̀lọ́. He has also had experiences jókòó jẹ sàn. Kí n jókòó. Jábá yín dá sí. Ní sùúrù. Torí Ṣọlá ó ní bọ̀bọ̀ kan tó like. Bọ̀bọ̀ yìí náà òun náà like ẹ̀ gan. But bọ̀bọ̀ yìí ò tí ask ẹ̀ out. Bọ̀bọ̀ yìí náà dẹ̀ ní ó tún nídìí ìyàwó. Èmi wá advice ẹ̀ mo sọ fún yín pé tí bọ̀bọ̀ yìí ò bá tètè ask òun out. Ìpè kóun ask bọ̀bọ̀ yẹn out. Àbí kí ló feel? Tí mo bá gbọ́ ẹyẹ dáadáa nǹkan tó ń sọ fún mi ní ìsìn ni pé ọmọkùnrin kan wà tó nífẹ̀ẹ́ Ṣọlá Ṣọlá náà wà nífẹ̀ẹ́ ọkùnrin náà ẹ wá ń wò pé kí Ṣọlá kó kọnu òfẹ́ sọ́kùnrin. Correct. ṣégun sọ fún mi ní experience tẹ̀sí lọ́pọ̀lọ́. Irú pàlàpàlà wo nìyẹn níbo ló ti ń ṣerú ẹ̀ kí Ṣọlá máa kọnu sọ́kùnrin. Jọ ọmọ lọ living room abẹ́ńbẹ́. Kí máa lọ. Jọ. Ṣé o fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ fún yín nìsín? Nǹkan tí mo jẹ́ àṣọ ni pé kò máa lọ living room abẹ́ńbẹ́ máa wọrí. Junior yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele ẹ múra sí. tó lọ sọ̀rọ̀ fún Segbo wẹ̀. Má bínú lórí nǹkan tá a máa ṣe nìyí. So for it, o believe pé gbogbo àwọn actors ló máa ń ṣe ìṣekúṣe. Pé ọmọ tá a bá ṣe ń wò wọ́n lójú. Make believe me script don act out. Bro. Mr. J. Bro. Mo ti wà nílé. Compassion. Àti yàrá ní. Compassion. Mo gbọ́ wa nílé. Èmi kò mọ̀ pé ẹ̀yin gan pé ẹ máa wá sí ibi yìí. Mo mọ̀ pé wà rán náà. Mo wà rán náà. A jẹ́ pé ẹ like Ṣọlá gan nìyẹn o. Ẹ like ẹ gan. That means pé màmá rí yín almost all the time now. You said so. Ẹ̀gbọ́n. Daddy. Ẹ jẹ́ tí ẹ. Pàdé mi kí ló ń ṣẹlẹ̀. Ẹ má bínú o. Bínú Mo kẹ́. kò ní nǹkan kan tí ó kà mí lára tí mo fẹ́ sọ ni. Àjọ wa. Ṣé nígbà tí ẹ wá lánàá, you know, I overheard your conversation with Ṣọlá. Mo dẹ̀ gbọ́ pé ní pé àwọn parents yín wọ́n ní pé kẹ́ marry. Ẹ̀yin náà ẹ dẹ̀ fẹ́ marry. Okay, well, that's good. But question mi wá ni pé, you know, kí lẹ rò nípa Ṣọlá, you know. Nípa Ṣọlá. Bí ti báwo. Ẹ wo báyìí sí náà. Is she not a fine girl? Tó bá jẹ́ pé ẹni o, ẹni tójú ẹ̀ bá fọ́ nìkan, láti Ṣọlá ó fine. Thank you. Ṣé kò ní wà ní? Ìwà akọgbẹ́kọ̀. Hey. But mi ò tí understand gbogbo nǹkan tó ń sọ. Ẹ ní that you understand ẹ. Ẹ ní that you understand ẹ. Nǹkan tèmi ń ṣà láti point out ni pé nígbà tẹ̀ ní pé ó fine, ó lẹ́wà, mo tó tún dùn ni. So what are you waiting for? I mean,
Go ahead and marry her. What? Junior. Jẹ́ kí rí ẹni yàrá jẹ́ ká lọ. My dear, can okay. Ambo. Yes, Ambo. Wo wọlé jọ jẹ́ ká lọ sọ irú kí nìyẹn. Wo Junior, èmi ò wà comfortable pẹ̀lú plans yìí mọ́ o. Ṣé o like Adégòkè mọ́ ni? Mi sọ pé mi ò like ẹ̀, bó ó jẹ́ kó dàbí ẹni pé mo kàn force ara mi lé lórí ni. Ṣọlá, mo ti sọ fún ẹ pé plan yìí ti work already. O sure ṣá. Mo sure. Ó sọ fún mi pa. Ṣé ní gàdá máa ṣe ń sìn ni pé a máa lọ sí living room, màá dé ẹ̀ ṣe ẹ̀tọ́ mi, màá so yín papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Yes. Let's go. Yeah, Adégòkè, má bínú. Sorry. You know, we just went to have a tete-a-tete. Hear me? Yeah. So, ẹ má bínú, wáyé ń sọ lọ lẹ́ẹ̀kan. Ká má bàa fi àkókò ṣòfò. Kọ́tẹ́mi kàn feel ni pé, since tó yẹ pé ẹ like ẹ, àwọn parents wọ́n dẹ̀ fẹ́ kẹ́ marry. Why can't you just, take her to your parents and introduce her to them as your fiancé? That is very interesting. Beautiful! Beautiful! That is very interesting, or that is interestingly good. Both. Ha! Oh! Inú mi dùn fún àṣà yín. Thank you very much. So, nísìnyí báyìí sí tó yẹ pé wọ́n ní tí ọ̀rọ̀ ọkọ àtìyàwó tó ti wọ̀, no more intermediary. Intruder alert. So let me just, take my leave. Compassion. Relax. All right. Junior. A ló sọ pé àwọn parents òun insist pé àwọn fẹ́ wá mọ àwọn parents mi. No. Ṣé bó ní pé Prince ni Adégòkè yìí? Hey guys. Kí lẹ́ ń sọ? Nothing. Kò sí. Nothing that. Mo lè wọlé ẹ̀dẹ̀ dákẹ́. Sorry. Ṣé bó ní pé Prince ni Adégòkè yìí? Prince ni náà. Ìdá mi sí pé a máa gbàlejò ọba ní ilé wa nìyẹn náà. Ṣé nǹkan tó máa sọ ni àbí ká wá solution sí i? Àwọn parents mi ò sí bí náà. Good idea ìṣẹ̀ láti gbé wá. Bárakàdé. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n ọjọ́ mo nídìí attention yín kékeré kan. Kí n wá. Ẹ̀wẹ̀ àkọ́wá jókòó báyìí. Yes, kí la rí gbọ́. Bros. Alpha. Bros. Rakayode. Ṣọlá, báwo ni? Ṣé mọ̀ pé àwọn parent Ṣọlá wọ̀ sí around. Daddy àti mommy tèmi náà wọ̀ sí around. Exactly. Ẹ̀dẹ̀ mọ̀ pé Ṣọlá nìyí fiancé ẹ̀ ó mú àwọn parent ẹ̀ bọ̀. So a máa gbàlejò ọba. So ẹ jọ̀ọ́ a fẹ́ bẹ̀yìn pé kẹ́ jọ̀ọ́ kẹ́ bá a ṣe bí ẹ̀gbọ́n Ṣọlá. What are you insinuating? Impersonation? No, kì í ṣe impersonation báyẹn náà. Yóò kàn wọ́n pé family gbogbo wa àjọ lẹ̀pọ̀ náà ni yẹ wo báyìí wọ́n wò ní ìjọra yín. Àjọra wa àbí? Ẹ ti need help mi sìn. Ṣé bí mo wọlé lẹ́ǹkan yẹn mò ń bèèrè lọ́wọ́ pé kí lẹ sọ ẹ dákẹ́ ẹ ní kí lọ mind business náà. Ẹ̀kan yẹn ó kàn wá bá mi sọ̀rọ̀ owó tó jẹ mí la kàn sọ. Owó tó jẹ lẹ́kàn sọ. So kí wọ́n impersonate ẹ̀gbọ́n Ṣọlá rẹ̀. Kì í ṣe impersonation bẹ́ẹ̀ yẹn. Ní sùúrù ẹ jẹ́ kí n rò. Ok, mo ti gbọ́ màá bá yín ṣe. Ṣùgbọ́n mo máa jẹ ẹja tútù àti 5,000 naira.
ẹ fẹ́ jẹ 5,000 naira. Ẹja tútù àti 5,000 naira máa fi mí ṣeré ń bẹ̀ ṣe ti gbọ́. Ẹgbẹ́ máa fọwọ́ mú kan ni o. Ṣé ẹ fẹ́ kí n ṣe àbẹ́ ẹ̀fẹ́ kí n ṣe? Ẹ máa fọwọ́ mú kan ni o. Tẹ́ bá ti ready. Ẹ máa jẹ ta tútù àbẹ́ máa gba 5,000 naira. Tẹ́ bá ti ready. Tẹ́ bá ti ready kẹ́ pè mí. Ẹ yẹ ní sùúrù ẹja fún yín ní ẹja tútù pẹ̀lú 2,000. Ẹja tútù àti 2,000 naira. Ok. Àbáyé ṣe. Àbáyé yé. Ẹ ṣe. Ṣọlá àbúrò mi báwo ni? Ìgbà wo ni àwọn ẹbí ọkọ ẹ bọ̀? Ń bọ̀ wá. Wọ́n bá mi lé, èmi lè mú ẹ. Bọ́dá Káyọ̀dé. Èmi ni ẹ ti rí báyẹn. Bọ́dá mi Káyọ̀dé. Àbúrò. Wẹ́lẹ́. Ẹ jẹ́ kí n continue pẹ̀lú constitution mi. Ṣé àbá lè fún ọ ní right kí ni tó bá dé? Kò sí wàhálà. All right. Ẹ dáwọ̀. Hello babe. I'm fine. Oh, ẹ ti ń bọ̀ sí. Okay. Junior. How far? Wọ́n làwọn ti ń bọ̀. Wow. You're not done. Yeah, I'm so excited. I'm so happy for you. Should you get married at that point? Nice. But calm down. Farabalẹ̀. Okay. Farabalẹ̀. Be calm. Continue. Segboski. Jọ torí Ọlọ́run. Kí ni mo bọ̀ bẹ́ẹ̀ wá ṣe mí báyìí? Ṣé bí Junior ti lé ẹ lọ́njẹta? Kí ló wá ṣe mí báyìí? Kí lè mi wá ṣe ń bí? Ẹ lè lé mi bí. Èmi ò lè má wà bí. Segbo, calm down. Ṣọlá, sori, èmi ni mo pè wá. And I promise you it's going to be under my control and supervision. Yes. Segbo, mo ti pè wá kókó wá bá a ṣe bí ọmọ ọ̀dọ̀, ṣó get. Kí ló sọ? Kí wá ṣe kí ni? Ọmọ ọ̀dọ̀. Bí èmi. Àwa. Tẹ́ máa kọjá ìyá rẹ̀ ń bíbá ikú tètè jókòó tó bá fẹ́ jókòó. Tó bá dẹ̀ kó fi bọ́ta kó bọ́sítà. Ṣọlá, Junior, kémi wá sọmọ ọ̀dọ̀. Ní sùúrù. Segbo, má worry. Actually, I need event kan tá fẹ́ ṣe níbí ni. But mo ní láti lọ sort nǹkan kan nílé. So my explain fún ẹ later, ṣó ti gbọ́. Jẹ́ kí n wọlé kí n padà wá. Ẹ jọ̀ọ́. Mo ti gbọ́ náà wà. Kò ṣe jẹ́jẹ́ o. Wo dìde ń bẹ̀ mo fẹ́ gbé pílò èsì bẹ́ẹ̀ yẹn dáadáa. Dídí ẹjọ́. Aramuka. Nǹkan tó wá ṣe nílé wa ń bíbá. Má jókòó lé lórí mo ṣe arrange ẹ̀ ni. Ṣé kí wá jókòó sílẹ̀ lẹ́nu? Èmi ò mọ tó bá wọn kó jókòó sí. Dídé ń bẹ̀ dáadáa jẹ́ kí n wo bó ṣe rí. Èmi náà mo wá di gìtá yín lọ́wọ́ sọ lára ẹ̀. Yà. Nǹkan tó wá ṣe má wà lé wa mọ́. Ó mọ orúkọ mi ni. Kí lorúkọ ẹ o? Sẹ́gbowẹ̀ Gbẹ̀tọ́yán Adùn. Ẹ gbà mí. Ẹ jọ̀ọ́ báwo ni Yorùbá ṣe papọ̀ mọ́ eégún o? Èèyàn jọ ni gbogbo wa. Dídé bẹ́ẹ̀ lóye kí lè wà. O tún fẹ́ gbé síbí? Wà á gbé síbẹ̀. Kí ni mo máa ṣe bí ẹni pé Bọ́dá Káyọ̀dé. Yes. Ẹ jáde ni. Irú question wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn orí tí mò ń wọ bàtà. Ẹ wo wọ́n sáré pè mí fún political meeting kan ni mo ti lé appointment yẹn ti pẹ́ I completely forgot. Ibẹ̀ ni mò ń rush lọ́sìn. Gbogbo tá a sọ fún yín kọ́. Owó wo owó yẹn ń bá mi sọ̀rọ̀. Wo that's politics for you nothing is sure. Junior ó mà ti fẹ́ dé ó mà ti láwọn ń bọ̀ lọ́nà Bọ́dá Káyọ̀dé. Ẹ wo tẹ́ bá ti ṣe tán ẹ bá mi kó pípàsì yẹn wọlé ẹjọ́. Ẹ jẹ́ ń lọ. Má bí mi. Bọ́dá Káyọ̀dé ẹ má lo ẹjọ́. Mílẹ̀. Ẹjọ́. Junior Bọ́dá Káyọ̀dé ti lọ kí ló má ṣe. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bí? Junior do something. No. Segbowe. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́skẹ́skẹ́ àwọn aládùn rẹ o. Segbowe jọ̀ọ́ ìwọ nìkan ló lè save wa ní gbogbo situation yìí o dẹ̀ jọ̀ọ́ ṣàánú mi. Pàdí mi. Mo mọ̀ pé pàdí lèmi àti ẹ̀. Ṣoore pàdí fún mi náà. Kémi ṣoore pàdí fún ẹ. Ẹ kàn bẹ́ẹ̀ mi ni. Ẹ dúró ṣé èmi jẹ́ actor ni tí màá fi máa ṣe bí ẹ̀gbọ́n ẹ̀. Segbowe.
bá ti ń sọ gbogbo èèyàn Ṣọlá ó mọ nǹkan tó ti fojú mi rí ń bì lẹ́nu. Ṣẹ́gun jọ náà gbàgbé gbogbo yẹn má wo tiwa ẹ̀ sórí tẹ̀gbọ́n yẹn má wọrí máa handle yẹn jọ. Ṣẹ́gun ẹjọ́ má ro tiwa mi. ó máa handle ẹ̀. máa handle ẹ̀. jọ báwo lè ṣe fẹ́ handle ẹ̀ orí irun gbọ̀n lẹ́nu mi àbó orí nímú mi. a máa wá bá a ṣe máa fi àbáwo mo ṣe fẹ́ jọ ẹ̀gbọ́n ẹ̀. jọ má wọrí. jọ a máa kàn lílù. má ti ẹ̀rọ wà mí látàárọ̀ wo gbogbo nǹkan tó bá fẹ́ lé ayé yìí máa ṣe fún ẹ. jọ gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ. ṣàánú mi. anything tó bá fẹ́. ṣàánú mi. ẹ máa wọlé bọ̀ o ẹ máa wọlé o ẹ káàbọ̀ o ẹ máa Mr. J láti ìwọlé. broda Gòkè Mr. J. ẹ máa wọlé sà ẹ máa wọlé sà ẹ pẹ̀lẹ́ sà ẹ káàbọ̀ sà. how far now. ẹ káàbọ̀ I did. ilé ọmọdé àwọn òbí yín ń kọ́. ó wá sà ẹ káàbọ̀ sà ẹ jókòó. Mr. J. ẹ gbọ́ àwọn yòókù ń kọ́ sà. gbogbo wa náà ni. àwa náà rèé. ẹ jọ ṣé àwọn entourage kábíyèsí lẹ kó wa ni. kábíyèsí bíi ti báwo àmì àtàwọn parents mi la wà náà mo sọ fún ẹ náà. ẹ̀gbọ́n ẹ jọ ẹ jẹ́ rí yín. ga owó ṣé dún ṣé bóun júnior là ń gbọ́ tó ń kí wọn yẹn wọ́n ti dé já lọ kí wọn. wọn kì í ṣe bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ẹ máa wá pè mí ni. torí kí ni. torí pé mi nìyàwó. ìwọ nìyàwó ẹ̀gbọ́n ìyàwó wa ń kọ́. wá ló kí wọn káàbọ̀ pé wọ́n káàbọ̀ náà kẹ́ tó wá pè mí. jẹ́ kí mi kọ́kọ́ lọ kí wọn náà. jọ Ṣẹ́gun ẹ̀ torí Ọlọ́run ṣe nọ́mà òjò. kì í ṣe nọ́mà ṣé mi kì í ṣe nọ́mà tẹ́lẹ̀. wọ́n fi mí lẹ́dọ̀ọ́ olólùfòfò ṣe oníkòjẹ̀dá. Ṣẹ́gun ẹ̀. mo rò pé ẹ sọ pé àwọn kábíyèsí ló ń bọ̀ ni àbí dádì àti mọ́mì yín ń kọ́. Junior are you confused. màtá àwọn parents mi lọ́wọ́ náà kábíyèsí bíi ti báwo. but ẹ sọ fún mi pé royalty lẹ ti wà náà. yes can't you see beads everywhere. hey. Daddy you go sir. ẹ ra mà ẹ ra kò sí problem sir kò sí problem ma. ìyá wa lèmi tẹ̀ fẹ́ wá rí. kò sí problem wọ́n bọ̀ ẹ gbọ́ àwọn náà lélẹ̀. ẹ káàbọ̀ sá. àná mi ẹ̀lẹ́ ẹ ká sàn ó ẹ pẹ̀lẹ́ káàbọ̀ sá. ṣé dáadáa la bá yín. adúpẹ́ dáadáa ni. wàá ṣeun. sọ́kọ̀ òjèpo. adúpẹ́ àwọn kábíyèsí ńkọ́. adúpẹ́. àwọn dádì àti mọ́mì bọ́dà Gòkè àwọn náà nìyí. àwọn ni. mo ti bó sọ pé kábíyèsí àtolórí náà ń bọ̀ ni. Ṣẹ́gun ẹ̀ jọ sórí àgbàlagbà ló ń ṣe bíbí ìjọ má fọwọ́n hàn dì mí jọ. ẹ rọra. ẹ pẹ̀lẹ́ sá. ẹ pẹ̀lẹ́. ẹ ǹlẹ́. kí ni a lè ṣe fún yín o. tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin náà ni a ní kí a wá rí ọmọ wa Dégòkè láti torí rẹ̀ wá torí wọ́n ní iṣu ẹni ni máa ń mú ní tọwọ́ bọ epo ó wí fún wa ìyá rẹ̀ rí èmi bàbá rẹ̀ ó wí fún wa pé òun rí òdòdó kan ní àgbàlá yín bì òun sì wò òun sì fẹ́ já la ṣe ní kátẹ́lì wa. ìyẹn ò lè kámpọ́sẹ̀ ìkùlé kan lọ jà. no not like that dáàdi mi pé mo rí Ṣọlá ó wù mí mo dẹ̀ fẹ́ fi ṣaya. Ṣọlá àti wa ni wọ́n á fi wó dòdò. comparison ni. a mọ̀ pé wọn kòwé nílé àná ẹ̀wọ̀n bùn gbàgbọ́ kọ́. ẹ ṣe ẹ lẹ. ṣáà ní pé Ṣọlá. máa lọ pè Ṣọlá. ẹ ra ma ẹ ra sà ẹ̀gbọ́n wa lélẹ̀ yìí mo lórí ẹbí
Daddy àti mommy wọ̀ sí nílé. Mommy ti travel out wọ̀ sí Nigeria. Kẹ́mi Ọlágún. I'm here. Yes sir. Náà gùn. Yes sir. Ẹ já lọ pe ìyàwó wa. Ṣọlá! Ẹjọ́ ṣé bó ṣe ń pè ìyàwó nìyẹn ni. Mo ń bọ̀. Ẹ káàbọ̀ sà. Ọmọ mi lẹ́ Àpèkẹ́ ọ̀bì gba ọ̀bì rún Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ọ̀bì máa ń lé wa o lẹ́ abẹ́ rí nǹkan àbí bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ẹ̀lẹ́ abẹ́ rí nǹkan Ọlọ́run sì parí iṣẹ́ sí láà ojú ló mú lọ sọ́jà Adégòkè dò èmi lọ́jọ́ àrá èmi gẹ́ lọ́jọ́. Ọmọ dáadáa ni. abẹ́ rí nǹkan. Kí lẹ mú wá? Bíi ti bò. Kí lẹ ní tẹ́ fẹ́ fi ṣe pàṣípàrọ̀ Ṣọlá? Ẹ máa ẹ rà sà ẹ pẹ̀lẹ́ sà nǹkan tí ẹ̀gbọ́n jẹ́ àti sọ ni pé kí ni ẹ mú wá tó jẹ́ nǹkan yìí tá a fi máa ṣe replacement fún ọmọ tí ẹ fẹ́. Junior wá ṣé bó gbéṣẹ́ fún mi má tún gbàṣẹ́ lọ́wọ́ mi jẹ́ kí n ṣiṣẹ́ mi dáadáa. Ẹ pẹ̀lẹ́ jàre. Ẹ ǹlẹ́ o. Ẹ jọ̀ọ́ irú iṣẹ́ wo gan lẹ ń ṣe? Ẹ̀yin náà ti rí èyí wà lẹ́ni ò sí nǹkan wọ́n sì ní ìrìnnì sí nìṣe ni lọ́jọ́ iṣẹ́ àwọn bàbá wa ni mo jogún rẹ̀ ni mo sì mọ̀ dójú iṣẹ́ abọ́ rẹ̀ ni ṣé ò sí kò sí. ẹ ṣe apariwo báwọn àbí bẹ́ẹ̀ ni iṣẹ́ abọ́ rẹ̀ ni nígbà tí mo bá sì lọ bí àgbáre Adégòkè tẹ̀ ń wò yìí òní ó tẹsẹ̀ bọ́ bàtà tí mo bá bọ́lẹ̀. bẹ́ẹ̀ ni a lè ní yọ pẹ́ kó yá a sì lè ní yọ yá kó pẹ́ ni mo ṣe ṣàlàyé fún pé kó mú yàwó wálé torí bó ṣe wà yìí ojú kan ẹ̀pà ni o ojú kan èrè ni nígbà tó bá mi sọ̀rọ̀ níjẹta òde mo ṣe ní ká bá wá sí ọ̀dọ̀ yín ẹ̀ sọ̀rọ̀ ọmọbìnrin tí mò ń wò yìí tí n bá ní parọ́ fún ọ sọ́mọ̀ pábọ̀ rẹ̀ ni mí ọmọ tó wà lára rẹ̀ ó lé ní 24. Lẹ́nu sí i. Mo rí tí ọmọ ń ké wẹ̀wẹ̀wẹ̀ lára rẹ̀ ọ̀bí ọkùnrin ọ̀bí obìnrin nílé ọ̀dọ̀ wa ọkọ oríire o mo bá ọ yọ ká má wàá dé ìnà pẹ̀lú ọtí rèé ẹni ọtí kì í tí ẹni ọtí kì í pa ọtí àwọn àgbà ní àṣẹ ni ire ní ọtí àwọn àgbànú ẹni ọtí kìí tí àmẹyẹ bọ̀ lápò ṣẹwárí lè náà eléyìí àti eléyìí a fi súre ni a fi ṣètò tá a bá so yín pọ̀ báyìí o ò ní lè dà òun náà ò sì ní lè dà ọ́ ẹ wàá bára yín pẹ́pẹ́pẹ́ bí mo pẹ́ ti pẹ́ bẹ́ẹ̀ ni. Ó sọ fún mi pé oòrùn làbọ̀ wá dé ní ọmọ nǹkan tó máa gbé jáde náà lílé yìí. Yeah, Junior, guys. Adégòkè. Relax. What's happening, please? Relax. Kò lè tó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ìdílé wa ni. Olóròdé. Kò lè tó gbogbo eléyìí. Àṣà ìbílẹ̀ wa ni. Bẹ́ẹ̀ ni. Bọ́mọ Yorùbá náà lẹ́yìn náà. Èmi ò ṣe Yorùbá. Ṣọlá. Ṣẹ́rí, egun ni mí. Ṣẹ́gbowẹ̀ gbẹ̀tọ́yọ́ lórúkọ mi. Ọmọ Badagry ni mí. Junior. Adégòkè kí ló ń ṣẹlẹ̀? Kò yé wa o. Kò yé wa mọ́. Ṣẹ́gbowẹ̀. Ẹ ṣàlàyé fún wa. Ṣẹ́gbowẹ̀. Ẹ jẹ́ àmọ́ ohun tá a ṣàtúnṣe. Ẹ ṣàlàyé fún wa kí ló ń ṣẹlẹ̀? Ẹ wá máa lọ. Ẹ jọ̀ọ́. Bọ̀dá. Ìyàwó ọmọ mi. Ẹ wá máa lọ. Bọ̀dá. Bọ̀dá Adégòkè. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́. Ṣọlá. Ẹ wá máa lọ. Adégòkè kí ló ń ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ. Ṣàlàyé. Ẹ wá máa lọ. Pé kí wá ṣe báwọn.
tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí